gbogbo ẹni olùfẹ́ wa káàkiri àgbáyé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé pẹ̀lú yèyé oge ìrètí àti bàbá Alubarika wẹ̀bìdànù ní ìlú Ìgbòdú lórí ètò lẹ́nu kí la pọ́ wá fún yín kí la fẹ̀sùn ẹwà kan fìdílé nǹkan jẹ́ kájọ ṣe bá ṣèjọ máa ń ṣe kó ba lè rí bó ṣe rí bàbá Alubarika wà ń kalẹ̀ bàbá kí àwọn ará nílé kọ̀ lọ. Yèyé oge Ọlọ́run èmi wa ló bẹ̀rẹ̀ àwẹ̀ jà parí àwẹ̀ o jà parí ẹ̀ nínú ẹkún o jà parí ẹ̀ nínú ìbànújẹ́ o Ọlọ́run jà gba lẹ́tà ìdùnnú o àti gbogbo ojú tí ń wò wá wọ́n jà ṣe lásán wọ́n jà wáyé lásán o aláhùlà wàlàkùwàtà láàbè láàyè àlè àṣín. Bàbá lè ní lórí ètò alẹ́sọ̀rọ̀ nípa awuyewuye kan tó ń ṣẹlẹ̀ nípa gbajúgbajà olórin fújì àti adarí onílù àwọn olóyìnbó ní band leader, yes, ẹni tó wáyé pé onílù lòun ṣe àkóso lórí ẹ̀. Olórin tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ní K1 Wasiu Ayinde pẹ̀lú onílù ẹ̀ ìyẹn arákùnrin Ayanleke. Òun ni onílù ẹ̀ òun ló ń gbá front nínú àwọn tó ń lo ìlù. Ó dẹ̀ ti wà lẹ́yìn, ó ní òun ti wà torí nǹkan tó sọ nìyẹn èmi wà. Ó lóun ti wà lẹ́yìn K1 láti bíi 30 ọdún ó lé méjì 32 years ó lóun ti wà lẹ́yìn ẹ̀. Ó lóun ò rí nǹkan kan tọ́ka sí pé nǹkan báyìí ni mo ti gbélé ayé lòun ti gbélé ayé ṣe. Wọ́n táwọn bá rẹ̀ lóyìnbó pálí ta fi ń travel kó bá ti halẹ̀ àwọn lọ́wọ́ báwọn bá ti ń dé airport bá wọn ní kí wọ́n máa gbà gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn. Tó bá tún di pé àwọn fẹ́ máa bọ̀ nílé á tún fáwọn. Táwọn bá tún ti dé Nàìjíríà á tún gbà lọ́wọ́ àwọn. Ó dìgbà táwọn bá fẹ́ travel kó tó kó lẹ́wọ̀n lọ́wọ́. Tó túmọ̀ sí pé àwọn ò lè dá travel láyé ara títa wọn láì ṣe pé òun ni àwọn bá lọ. Àwọn òdẹ̀ tún lè dúró lọ́hùn kó fáwọn ní orí ọ̀fẹ́. Òun ò dẹ̀ rí nǹkan kan ṣe ṣùgbọ́n ẹni tóun tún wá mú wọlé bóun ṣe ṣiṣẹ́ mẹ́ lómi tó mú wọlé ìyẹn ti kọ́lé epo, ìyẹn ti kọ́lé, ó ti kọ́lé hòtẹ́ẹ̀lì, ó ti nílé gbígbé, ó ní ìta fi ń rẹ́ǹtì, ó dẹ̀ tún lọ́kọ̀. Báwo lòun wá ṣe ṣùrí tí ohun tó lóun wà lẹ́yìn èèyàn fún bí ọdún bẹ́yẹn tí ó dẹ̀ rí nǹkan gbélé ayé ṣe? Kò ṣe Yèyé oge sórí gbogbo àlàyé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mi á padà yé wọn. Èèyàn wà níbi iṣẹ́ kan fún 30 ọdún àtọdún méjì kò ń ṣe pé kò rówó, ó ń rí owó yẹn ò tó ni. Number 1, number 2 làkejì kìí ṣe pé kò rí owó, ogun ìdílé ní bá a fínra. Ṣé rí iṣẹ́ yẹn, iṣẹ́ orin, iṣẹ́ ayé ni. Tọ́wọ́ bá wà lára èèyàn wọn ò ní rántí ẹ̀. Ọwọ́ ló wà lára irú ẹni yẹn. Ọlọ́run gbọ́ nǹkan tí mò ń sọ yìí, mi ò ní sọ̀rọ̀ àbòsí, mi ò ní hùwà àbòsí, mi ì mọ̀ kíní rí, mi ì mọ̀ kejì rí. Ọ̀rọ̀ mi lẹ́gbọ́ ọ̀rọ̀ mi sì dúró ọ̀rọ̀ yìí lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìdásí inú ọ̀rọ̀ pé kí n kà wò lẹ fi bá wá. Kí ló lè fà á nínú ayé tó lè fà á ni pé kìí ṣojú lásán ni ó ń bá òun fínra. Ogun ìdílé ni. Bó ṣiṣẹ́ ìjọba náà bí ó ṣe rí nù, bó ṣiṣẹ́ oṣù náà bí ó ṣe rí fún nu. Àwọn kan wá àwọn agbé àpẹẹrẹ ajáde kalẹ̀ wọn á ní kéèyàn máa pọnmi sí i. Ń làwọn àgbà fi ṣe tùràrí wọn á ní kí wọ́n lọ wá àpẹẹrẹ tí wọ́n bá ti lò rí wọ́n á wá gbé tùràrí wọ́n á gbé sínú iná wọ́n á wá da àpẹẹrẹ dé wọ́n á wá ní iṣẹ́ tọ́kọ bá ṣe inú àpẹẹrẹ wọ́n kó sí, iṣẹ́ tàdá bá ṣe inú àpẹẹrẹ wọ́n kó sí, iṣẹ́ tálágbára bá ṣe inú àpẹẹrẹ wọ́n kó sí. Oògùn tẹ́lòmí iṣẹ́ tẹ́lòmí bá ṣe wàhálà èmi ni kí n jèrè ẹ̀. Ẹni wọ́n bá wá gbé àpẹẹrẹ ajáde
tẹni wọ́n bá gbé apẹ̀rẹ̀ ajáde síwájú fún pé kọ́tẹ́ ẹ̀ máa pọnmi sí i bó bá ṣiṣẹ́ kò ní rọ́nà àbáyọ bó ṣoore wọn á fi ibi sú fún bó sọ̀rọ̀ àṣírí fún yàn wọn á gbọ́ níta gbangba bó gbọ́kànlé yàn wọn á mọ̀ dá sọ wá rí ẹni tí àánú bá wà lára ẹ̀ nínú àwọn olórin tó bá ti dóde ẹlòmíì wọn á mọ̀ ná lówó ẹni tí wọ́n ná 10,000 ẹni wọ́n ná 20,000 ẹlòmíì tí ó kọ ṣẹ́ẹ̀kì fún àánú ló wà lára ẹ̀ tí àánú bá wà nínú ọwọ́ ẹnu ẹlòmíì lè fún un nílẹ̀ ọ̀gá ẹ̀yẹn gan lè ṣàánú ẹ̀ bọ̀tọ́ ọwọ́ bá wà lára ẹ̀ kò ní fún un lówó gidi ọwọ́ ló wà lára ẹni yẹn ẹni tó tún wá mú débẹ̀ yẹn wá ti tó kọ́lé ìyẹn ó lè má jẹ́ pọ́gà ló ṣe fún un ṣùgbọ́n kó rí kọ́ lẹ́sàn àánú ìyẹn jáde sọ̀rọ̀ ara ẹ̀ ní yeye oge o àti pásítọ̀ o àti mùsùlùmí o àti babaláwo ọ̀kan ní gbogbo wa ìgbà yẹn la fi dásà pé à ń jẹ mọ́sà létí tí àtúwá ní ìlú gángan ni. n bò tó yá àtún ní ìlú gángan ni n tó kọjú sẹ́lòmíì ẹ̀ ló kọ sẹ́lòmíì téèyàn ò bá ṣáájú kò lè méèkì ẹ̀ yóò ra láàánú lẹ́gbẹ̀ẹ́ báyìí kò ní rẹ́ni ṣe láàánú. ẹnìkan jọ kan a wà lábẹ́ ìdígi ń bẹ̀ yẹn mo á ní àbèjì kó sáré lọ mú nǹkan wá lóbi òkè bẹ̀ yẹn obìnrin yẹn mo máa ń fọ́ọ̀ṣì ẹgbà sẹ́ni sáàlù torí yóò ra aṣọ wá yóò ra nǹkan wá gbogbo nǹkan ní máa ń gbé wá fáwọn ẹni ọlọ́run ó dẹ̀ fẹ́ràn tí a fà púpọ̀ bọ̀tì lọ àjòkò gbọ́ dádì ò gbọ́dọ̀ gbọ́ dádì ò gbọ́dọ̀ gbọ́ ńgbà tó máa dókè ọba alágbà àwọn tí ń fa àwọn màálù jáàsì jẹ dádì tó ní ọmọ àgbà sí fún ọmọ àgbà ṣe. dádì tí ń bẹ̀rù ẹ̀ lọ́ba tí ń jáàsì jẹ dádì bá ní gbẹ́nu ẹ̀ sọ́hun wọn wá jẹ́ ń jalè olúwa ni kálukú ló ń ṣáájò ọjà tanra wa à ń jẹ mọ́sà létí etí ní tá a bá ti bá tèèyàn jẹ́ báìbù ní gbọ́ ọmọ ìsírẹ́lì olúwa ọlọ́run wa olúwa kan ni kí wọ́n ṣí gbogbo iyè rẹ lé kí wọ́n ṣí gbogbo ọkàn rẹ lé kí wọ́n fi fẹ́ olúwa ọlọ́run rẹ kó sì máa kọ́ àwọn ọmọ rẹ tó o bá sùn tó o bá jí àti tó o bá rìn lọ pé olúwa ọlọ́run wa olúwa kan ni o èkejì tó dàbí rẹ̀ fẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ó ní kò sí òfin mìíràn tó dàbí ìyún nì mọ́ sórí òfin ọlọ́run òun ni ẹja tẹ̀lé àjò pẹ̀lú àdúrà pẹ̀lú bàbá bá ń ṣàdúrà tọwọ́ bá wà lára ẹ̀ ẹni tó jẹ́ pé apẹ̀rẹ̀ ajáde wọ́n gbé síwájú fún pé kọ́ mọ̀ pọnmi sí yọ́ọ̀kàn máa ṣiṣẹ́ ni kò ní rówó kéèyàn ṣoore fún yàn kan fi bí sú apẹ̀rẹ̀ ajáde wọ́n gbé síwájú fún kéèyàn ṣe kó ní lẹ́tà ayọ̀ gbà kọ́ mọ́ tẹ̀ lọ́wọ́ apẹ̀rẹ̀ ajáde wọ́n gbé síwájú fún kálàánú wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn kọ́ mọ́ sí èèyàn láàánú apẹ̀rẹ̀ ajáde wọ́n gbé ojú jojú lọ etí ju etí lọ wọ́n wà lọ báwọn èèyàn wọ́n wá mú apẹ̀rẹ̀ ajáde hùn wọ́n wá ní kéèyàn ó fi ṣe ilé yọ̀ wá fi wẹ̀ yọ̀ wá jù lẹ́ báyìí yọ̀ wá jábọ́lẹ̀ lára yọ̀ wá wẹ̀ síbẹ̀ yọ̀ wá jáde kúrò aláàánú á máa pè é ní lójú ẹsẹ̀ olóore á máa pè é ní lójú ẹsẹ̀ olùlùfọ́ 30 ọdún àtọdún méjì tí ọba tẹ jẹ́ pé lùlù yẹn ọba wà lọ́dọ̀ olówó yọba ya olùsíjú kínú lọ ẹni yẹn kọ́ ló ń ṣe é tàbá kan máa wò ẹlòmíì tí ọwọ́ bá wà lára ẹ̀ ní ọkọ òun ní ṣe òun o ẹlòmíì ọmọ ní ìyàwó òun ní lògo òun o ọ̀gá òun ní lògo ogun ìdílé ní ń bá a fínra kálukú ló lógun ìdílé kálukú tó títọ́ ayé bá a fínra tó ti ríràwọ̀ ẹlòmíì náà ti fàfọ́ fà láti kékeré o táwọn àgbà ti ṣépèlé o kéèyàn kọ́ ọmọ kékeré ó wà kó mú adìẹ ìyá àgbàlagbà kó rọra rún un mọ́ pọ́ọ̀tù kí màmá sọ fún mi ẹni ọmọ adìẹ mi ọlọ lásán wáyé lásán ni ru adìẹ yìí là gbé tààrí màmá bò ní tí nǹkan kan yóò sì máa ṣe èpè máa jẹ lòmí o èpè jẹ lòmí o olè yóò fi ṣọ́ra o bọ̀ tí ogun ìdílé ní ẹni wọ́n bá gbé apẹ̀rẹ̀ ajáde síwájú alájò gan kò ní trọ́ọ̀sì pájò ń bẹ irú ọ̀gá ẹ̀ tó ń sọ yẹn ilé àfáà wo ni ò ní mọ̀ ilé wòlíì wo ni ò ní mọ̀ ilé olúgbòhùn wo ni ò ní sí lọ́wọ́ rẹ̀ ẹ béèrè lọ́wọ́ ọmọ ti bí ọ̀nà mélòó lòun ti ṣáájò ọ̀nà mélòó lòun ti ṣe nǹkan iṣẹ́ mélòó lòun sà
ájò mélòó ló ń lò lójúmọ́ bájò bá ṣe wúwo jura wọn lọ sílé èèyàn sí ní kọlẹ́sàn sí tọ́wọ́ bá ń bẹ lára ẹni aláàánú á wà lára ẹni bẹ́ẹ̀ nìyẹn ò ṣe oore fún un tí tọ́wọ́ bá kú lára rẹ̀ náà ni ó ti rá láàánú. Ìyẹn ni wọ́n fi sọ pé ẹni ní mú ní mọ ni ènìyàn ní mú ní mọ̀ nìyàn. Ẹlẹ́dàá mi kó mẹ́ni rí mọ̀ mí o, ọ̀nà là lẹ́ni o, ọ̀nà là. Ẹni ní mú ní mọ ni ènìyàn ní mú ní mọ̀ nìyàn. Ẹlẹ́dàá mi kó mẹ́ni rí mọ̀ mí o, ọ̀nà là lẹ́ni o, ọ̀nà là. Bí ṣe bá là nígbó ọmọ aráyé àlànà kan, ọ̀nà là lẹ́ni o, ọ̀nà là. Alubarika ní gbódú mo fowó ńlá, ọ̀nà là lẹ́ni o, ọ̀nà là. Inú ọdún yìí kí n ṣàṣeyọrí, ọ̀nà là lẹ́ni o, ọ̀nà là. Inú ẹ̀ lórí bíbọ wà kéèyàn bọ orí ẹni. Iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí, ìlú ibi tí mo wà yìí, kódà bó o sí ń bẹ̀ wọ́n á bọ orí èèyàn fún èèyàn lẹ́yìn. Ṣé bẹ́ẹ̀ wọ́n á bọ orí èèyàn, wọ́n á pè fọwọ́ di ẹlẹ́dàá rẹ̀, wọn kí wọ́n náà láṣeyọrí, kí n láṣeyọrí. Ilé ń wù ẹ́ tí ó rí rí ọ̀bá rọ̀ mọ́ ò ní rí ikọ́, tógun ìdílé máa ń fà wọn ò ní yóò rí ikọ́. Mọ́tò gidi ń wù ẹ́, tógun ìdílé ó lè kówó jọ yọ padà tán. Ogun ìdílé ni àṣàsí ni. Nínú ẹ̀ lórí bíbọ mo ti sọ ẹ padà gbọ́rọ̀ mi gbọ́. Ìyẹn ṣiṣẹ́ 30 ọdún àtọdún 2 kò wá ní nǹkan kan, wá ní wọ́n mú àwọn sìn bí ẹrú. Ṣé á wá máa wù èèyàn náà pé kẹ́ ọmọ ṣiṣẹ́ fún èèyàn kọ́ ọmọ sì ṣe dáadáa fún èèyàn. Á máa wá wù ẹni ó wà lọ́dọ̀ ẹ̀ kọ́ máa kéèyàn máa sìn kọ́ máa fòrè sun oore fún. Ọwọ́ ló wà lára ẹ̀. Wàláhì mi sọ́nsọ̀ àbòsí o, mi ì dẹ̀ sọ́nsọ̀ ọ̀tẹ̀, mi ò dẹ̀ máa mi. Olówó mi wà tí fẹ́ máa sìn pé kéèyàn ó sì ń kú o. Ọ̀gá mi ń bẹ tí fẹ́ kéèyàn ó sì ń kú o. Ṣùgbọ́n tọ́wọ́ ọ̀bá sí lára èèyàn, tí àánú bá wà lára èèyàn, nípasẹ̀ gan náà ni ó ti rá láàánú. Òun náà ó fura sí rẹ̀ tí wọ́n bá náwó fún kálukú. Èlé ló ni wọ́n ń ná o. Ṣé bó náà ń dáṣẹ́ sí wọ́n ń wò. Tó bá ní ọwọ́ tí ọwọ́ ọ̀bá sí lára ẹ̀, ó lè rẹ́ lómi. Àwọn ìyá mi tí wọ́n máa jó tí wọ́n ní wọ́n máa ná lówó, wọ́n ti ná gẹ̀ lówó, wọ́n máa ná lówó. Tó bá lo iṣẹ́ kan bẹ tó bá lò ìsinmi àwọn màláíkà tó bá fi para tó bá lò tuti bìlà tàlàbí tùgínní bìlà sábàbí tàkìdí àwa ìjì tàkìrí bùmọ́ báyìí ìsinmi ọ̀gá tó lórin bá lò gbogbo bí ọba wà tó ọba múra gbogbo tó ní gbogbo owó tó kó lọ́bẹ̀ lọ́nà fún wọn tó nílùú bá lò gbogbo owó tó kó lọ́bẹ̀ lọ́nà fún. Ṣé bí wọ́n ń lo àjò lọ́bẹ̀ ni tí ọba wa ṣe pé wọ́n ń lo àjò lọ́bẹ̀ irú àwọn tẹ dákọ̀ yìí ṣẹ́rú ẹ̀yìn lè lọ náwó fún wọn tí ì bá ṣe èdì àgàtú ọba tó bá wà lù mọ́ tó bá tó ń bá wọn lù ní bá wọn ṣe ọmọ túmọ̀ rẹ̀ ni ń bá odò láyà rẹ̀ mú tó dé ọ̀tẹ̀ tí ń kọrin àgàtú tí máa ń kọlẹ̀ ọ wá lọ gbówó rẹ̀ kò gbọ́n tó dòláyé ń sọ wọn lọ náwó fún odòláyé wá ní àgàtú ọ̀ràn tó bá wà lù mọ́ nítorí bá tí wọ́n ń ṣe nílùú ní bá wọn ṣe kò sí tógun ìdílé ìfini ṣe. Ńgbà tí ọgbọ́n tí wọ́n ń wí ó kàn lọ sí ẹwọ òyìnbó tí Sani Adé bá ń kọrin tó ti wà lẹ́rẹ̀ẹ́ tó ti wẹ wíwẹ̀ tó ti fi fífi parapara àwọn òyìnbó yẹn wọ́n ní ẹ̀ẹ́gẹ̀rì wọn máa ti ń wí o wọ́n máa náwó fún gbogbo wọn máa fò ókè wọ́n máa ṣe pé kíni ṣé bá jò ló wọ̀ wọ́n lára ẹni tí ó lájò látọ̀ wá ní wọ́n gbàgbé wọn ò lè rántí ẹ̀ láìláì ọ̀sẹ̀ mélòó ló ń fi ń wẹ̀ àṣejẹ mélòó ló ń jẹ kọ́ mọ́ tọ́gà rẹ̀ ṣe kọ́ gbára rẹ̀ kalẹ̀ kọ́ gbára ọ̀gá kalẹ̀ kọ́ wo bí gbẹ́rẹ́ wà lára gbogbo wọn ẹlòmíì ẹni tí ibi tó jẹ́ pé gbogbo ojú ara rẹ̀ tẹ́ bá wò ó lè má lójú àyè kan tí ò sí gbẹ́rẹ́ ń bẹ̀ tó ń ti kó gbogbo náà bóra ó yí sí láti jọ̀gà ó yí sí láti lówó ọ̀fẹ́ lówó ó dàbí ìkòkò tó fẹ́ jọbẹ̀ atani ìdí rẹ̀ ó gbóná ẹni ó fẹ́ sórí rẹ̀ ó múra kì í ṣe pé mo ṣe mí lóore ní olówó kọ́ ọmọ pòrí rẹ̀ ńlé kíní ó tún lọ ó tún padà dádì mo ti fẹ́ máa lọ ṣé bó ti ló ń lọ lẹ́ẹ̀kan mo kàn ní mo lérò bí ẹ mọ̀ pé n ti ń lọ ni a ti gbọ́gbọ́ ń lọ máa ń lọ bọ́ lọ ń bọ̀ ọwọ́ wà lára ẹ̀ Rasidi òde látijọ́ ìlà ti béèrè jẹ́ káwọn ìyàwó rẹ̀ dáná fún ẹ sálẹ̀ tó
tó bá lọ yá mú kíní wá àbùsẹ́ẹ̀kì àti dáàdì ẹ̀ fún mi lówó jó ní mo ní wá lùgà ẹ̀rọ gbàgbé mọ́tò tó wà ń sálẹ̀ lọ gbé ìwọ náà máa lọ lò àwa ti ní tó mẹ́rin àti ní márùn àwọn àbúrò rẹ̀ á tó sẹ́ǹdì omi àánú ló wà lára irú yẹn àánú ni wọ́n fi fún yàn ní nǹkan olówó wo ni wọ́n fẹ́ fún ọ ní nǹkan ájò ni wọ́n fi fún yàn ní nǹkan ájò ní jẹ́ kó náwó fún yàn lóde ájò ní jẹ́ kéèyàn orílẹ̀ kọ́ ájò ní jẹ́ kéèyàn rọ́kọ̀ rà ẹlòmíín mo kọ Amẹ́ríkà jókòó àbò tó wá lọ tí ó dẹ̀ sí nǹkan kan kò rí lẹ́kọ́ kò rí kan sí èbó ni bọ̀dá kan bẹ lọ́dọ̀ wa ń jọ ọpẹ́ lóyìnbó paradé ogun ìdílé ń bàtà bá ti ṣe àwọn ìyàwó yẹn wà sọ fún wọn ní bọ̀dá Rashidi ní bọ̀ èbó ni jọ Rashida jọ give you another pepper small kí n fi gẹ́ẹ̀tì ẹ̀bà yẹn wọ́n ti sọ fún bọ̀dá ọbẹ̀ níbọ̀ wà tọrọ ọwọ́ ni èbó òsì ni ọmọ fọ ọwọ́ bá wà lára rẹ̀ ìyẹn kọ́ là ń sọ àníkà gbọ́wọ́ kúrò lára ọwọ́ ibi kò ló tún tí bìlà tàlàbí ògìní bìlà sábàbí tàkìdí àwa ìjì tàkìrí ibùmọ̀ báyìí ọ̀gá ló bí ọlọ́run ó ní tún tí bìlà tàlàbí ọlọ́run mọ́ yọ mí lẹ́nu ètò oúnjẹ jẹ láyé ọlọ́run wọ ọ̀gá lánàá ọba lanu báyìí gbogbo oúnjẹ ọmọ bọ́ bẹ́ẹ̀ ni ó ní tún tí bìlà tàlàbí ọlọ́mọ yọ mí lẹ́nu kí n tó ráṣọ wọ̀ láyé ó ní máa wo nǹkan kódà dánábì sí aṣọ rẹ̀ náà ni ọmọ dọ́rùn rẹ̀ tàkìdí àwa ìjì tàkìrí ìwùmọ̀ báyìí ájò ni ọba lóṣì mi yọ wà mú ọ̀gá ọ̀nà mọ̀ ọ wà jù síbi ayanran ọ wà máa wò ọba tí wàá ṣe ó ní bó ṣe ṣe kò sẹ́ni tí ó rí ọ láyé tí ò ní ṣe ẹ́ láàánú ọ̀làjò làárọ̀ wá ní wọ́n fún lówó àyàndélé ọmọ àyàndílù ọlọ́run kó ṣàánú rẹ o wọn náà ṣáájú sára rẹ. àyàn lówó ọ̀nù Ayanleke. ókè àyàn lówó ọmọ Ayanleke mọ ọ̀gá rẹ ò lóra wọ rẹ o kò tí mọ ló ń lo ẹrú ọwọ́ náà wà lára rẹ wọn náà mọ́wọ́ bí kúrò tọwọ́ bá ti kúrò lára rẹ wọn á ṣe é láàánú gbogbo ẹ̀yin yòókù náà tẹ bá rí bẹ́ẹ̀ mọ́wọ́ bí kúrò kódà gan bọ́wọ́ bá ń bẹ lára èèyàn míì gan ọ̀gá rẹ múra gan ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ọwọ́ tiẹ̀ gan lè mọ àfẹ́tì ẹ̀ tí ò ní jẹ́ kó rówó tọwọ́ bá ń bẹ lára èèyàn tí bá ń bá yàn ṣiṣẹ́ mọ́ dínà mọ́gà tọ́gà ọba múra dáadáa ọlọ́run dákun mọ́wọ́ bí kú lára wa wọn náà múra sọ́rọ̀ ara ẹ̀ ọ̀gá ẹ̀ náà múra sọ́rọ̀ ara ẹ̀ ni ọlọ́run gbogbo ẹni ó láàánú lára tí wọn ò ṣe láàánú wọn náà múra sọ́rọ̀ ara ẹni báwọn àgbà ẹ pé àwọn èèyàn wọn mọ́wọ́ burúkú kú lára yín ẹ̀ rà láàánú ọlọ́run jẹ́ aráàánú gbà mọ́jà wáyé lásán mọ́jà wáyé lásán ẹni ọba wáyé tí ò lówó òkú èèyàn ni ó kọjú òkú èèyàn ire ni wọ́n kàn gbé lẹ́jàbútẹ́ ọlọ́mọ ṣe wá lérè o jẹ́ ká rìn sórí ọ̀rọ̀ àrí ara yín ẹ wá ẹsì mi lò alàgbà ṣọ́ọ̀ṣì ń ṣáájò wòlíì ń ṣáájò àáfà ń ṣáájò babaláwo ọ̀kan ní gbogbo wa wọ́n ń tàn yín ní kò sí wòlíì tí ò lájò kò sáfà tí ò lájò ọmọ ìyá gàdọ̀ ọba ti ṣe bí ẹ ṣáájò ẹ pè alájò wọ́n bọ̀rí fún yín wọ́n lè fẹ́ yẹlé bọ́ wọ́n lè fàgùntàn bọ́ wọ́n lè fi tẹ́lẹ̀dá rẹ̀ bá béèrè tó bá ti fún un ó lè béèrè orí kọ́ mọ̀ ṣe fún ẹ o fẹ́ gba lẹ́tà orí gbà ọ wà ní àjò orí lẹ́tà àlùgbà orí lè máa takò ẹ́ wọ́n bá ní ọ̀pá aláfa ó ní òní pé má ti fẹ́ pé wọ́n nọ́mbà wọn ò lọ ayé ni wọn ò ní jọ́ lọ wọ́n ti níbi tó rà sínú wọn há àmójú kan nù wọ́n ti gbé ewé dàríkú wọ́n ti jù ú fún un ojú kan náà ni ọ wà ìyẹn ṣiṣẹ́ fọ́gbọ̀n ọdún kò sí lọ́mọdérú ọ̀tẹlẹ̀ sí wa mọ́ wàláhùlà wàláhùwátá ìlàbílà àlélà àti iye olódìjọ́ mẹ́jọ. òun náà lè ti gbọ́ yẹn wọ́n ní ká múra sí ọ̀rọ̀ ara wa tó bá ń báyàn ṣiṣẹ́ bí tí ẹ̀gbọ́n bá wà láyé ṣiṣẹ́ kókó bẹ́ẹ̀ tó ń bá ṣiṣẹ́ bí kan kí nǹkan tá a bá ń ṣe ẹ̀jẹ̀ àmúra sọ̀rọ̀ ara wa kọ́sí bàbá Alubarika àwọn ìbílẹ̀ nílùú Gbódú kíbi tí a bá ti ń bẹ mission pẹ̀lú Kòdùgà yẹn wọ́n lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Gbódú junction tàbí kẹ́ ẹ pé 08023829492 08023829492 ire o ẹ múra sọ̀rọ̀ ayé yìí ó dàbọ̀.